Ìdámẹ́wàá jẹ́ dandan fún onígbàgbọ́. Onígbàgbọ́ ayé ó san ìdámẹ́wàá rẹ̀. Èèwọ̀ ni òun kì í jẹ́ ìdámẹ́wàá, má jẹ́ o. Torí Olúwa ló pa á láṣẹ fún wa. Ká san ìdámẹ́wàá. San ìdámẹ́wàá rẹ̀. Àṣẹ Olúwa ni o. Ìlérí tí bàbá ṣe lórí ìdámẹ́wàá, ó bá lè jẹ́ tirẹ̀. Òróró kínkínní tó ń bẹ lára ẹran, òróró kínkínní tó ń bẹ lára ẹran, tó bá já sẹ́ran o, á bà gbogbo rẹ̀ jẹ́. Òróró ní ìdámẹ́wàá ọ̀rẹ́ má ṣe jẹ́ ó já. Ó ṣe gbogbo ọbẹ̀ tán, ó wá jẹ́ kó òróró tìǹtìǹ ní kó sọ́bẹ̀, ó rí pọ́bẹ̀ yẹn máa dùn gan. Bẹ́ẹ̀ ni ìdámẹ́wàá ṣe dùn, má jẹ́ o. Má fowó ìdámẹ́wàá, má fi ra gèlè aṣọ ẹbí, má fi ra aṣọ ẹbí, má fi ra gèlè. Má sọ pé màá yá, màá dá padà tó bá yá. Èèwọ̀ nìyẹn o, wọ́n ṣe bẹ́ẹ̀ o. Olúwa ní ká mú gbogbo ìdámẹ́wàá wá sínú ilé òun kí oúnjẹ bá lè wà nílé òun. Ó ní ká fi èyí dán wò bóyá òun ní ṣí fèrèsé ọ̀run. Ó mọ̀ pé fèrèsé wà lọ́run ni. Ó ní tó bẹ́ẹ̀ gẹ́ tó òun àti ìbùkún sílẹ̀ ayé òní tó láti gbà. Ó ní gbogbo orílẹ̀-èdè, ó ní a máa wí fún àwọn orílẹ̀-èdè ànítọrọ jẹ. Ó ní gbogbo ìyá máa pè wá ní alábùkún fún. Tó o bá fẹ́ pawó sí ẹ jáde àpò, tó o fẹ́ àmúbọ́, tó o fẹ́ kó máa pawó kó má mọ̀ bó ṣe ń ná, kọ́kọ́ yọ ti ìdámẹ́wàá ń bẹ. Owó kówó tó bá wọ lu inú ọwọ́ ẹ̀, tó ṣe pé bóyá ẹni owó tó bá paṣá, kọ́kọ́ yọ ìdámẹ́wàá kó san fọ́lọ́run. Ó tiẹ̀ lè san lẹ́gàn, kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ. Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì nsìn. Old Testament ló wà, kò sí inú májẹ̀mú tuntun, májẹ̀mú láéláé. Ó ṣe ní kọ́lọ́run dáwọ́ orí ẹ̀ dúró nú ayé ẹ̀. Tọ́lọ́run bá dáwọ́ orí ẹ̀ dúró nú ayé mi àti ẹni ìṣẹ́jú kan, níbo la máa wà? Ìpín tí Ọlọ́run nìyẹn àgbùdọ̀ jẹ́ mọ́ ti wà. Rántí dáadáa ọ̀rẹ́ mi, tó bá jẹ́ ẹni tí ò kì í sọ ìdámẹ́wàá, rí pé owó ò ní gbọ́wọ́ ẹ̀, kò ń ṣèpè. Torí pé èyí tí o fẹ́ fún Ọlọ́run yẹn, èṣù á gbà ìdámẹ́wàá ẹ̀ lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni, èmi àti ànírógun ẹjọ́, ànírógun ajáde àpò, ànípa Hausa jáde àpò, ànírógun àmúbọ́, ànírógun àìlákòjọ. Torí ẹ̀ látẹ̀ni lọ ìwọ tó ń gbọ́ mi, tó ń wò mí yìí, tó kì í sọ ìdámẹ́wàá, bẹ̀rẹ̀ sí ní san, kó tún san, kó pé kó san, kó lé gan. Ìdámẹ́wàá yàtọ̀ sí ọrẹ. Bóyá òun bá àwọn kan ṣe ministration lórí online, òun fún wọn ní ọrẹ, ìyẹn ò dí ìdámẹ́wàá ẹ̀ lọ́wọ́. Ìdámẹ́wàá ẹ̀ gbúdọ̀ lọ sí ibi tó ti ń jọ́sìn, tó ti ń gba ìbùkún, tó ti ń gba orí ọ̀fẹ́. Má san sí ministry kan kò ní ẹ mo ṣe bí gbogbo ẹ̀ kankan náà ni, kì í ṣe kankan náà o. Ibi tó ti ń gba ìbùkún, tó ti ń gba orí ọ̀fẹ́, lábẹ́ iṣẹ́ ìránṣẹ́, tó ti ń jọ́sìn ní ọjọ́ ìsinmi ìjọsìn, ibẹ̀ ló yẹ kí ìdámẹ́wàá rẹ lọ. Rí dájú pé òun san, bóyá òde ń wò mí ò tiẹ̀ kì í san rárá. Yí padà lónìí, bẹ̀rẹ̀ sí ní san ìdámẹ́wàá ẹ̀ ní pípé. Inú Ọlọ́run kì í dùn sí àwọn tí bá san ìdámẹ́wàá. Tó bá ń fẹ́ ìbùkún ní tòótọ́, kò sí àdúrà fún ìbùkún ju pé kó o fi, ó ní fi fún ni, a ó fi fún ọ àkìmọ́lẹ̀, àmìpọ̀, àṣẹ́kó. Bẹ́ẹ̀ ni lọ́lọ́ máa fi fún àwọn tó bá ṣe fún ni. So kò ń ṣe àfipáṣe, jẹ́ kó wá láti inú ọkàn ẹ láti máa san ìdámẹ́wàá látòní lọ ọ̀rẹ́ mi. Bó o sì ti ṣe bẹ́ẹ̀, yóò dára fún èmi àti ẹ. Má jẹ ìdámẹ́wàá rẹ o. Ọlọ́run ló ní o, kì í ṣèwọ o. Yóò dára fún èmi àti ẹ lórúkọ Jésù. Àmín.